ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹmọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Saamu. Alaye, wetin dey happen now? Wo kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀ kọ́rọ́ lọ́wọ́ Alaye fìyẹn lẹ̀. Kí ló ṣẹlẹ̀? Àníbọ̀dá Saamu dà. Rasam. Ẹ káàsán. Alágo kí ló ṣẹlẹ̀ kí ló fà tó fi ń pè ní Rasam ẹ farabalẹ̀ kẹ́ gbọ́n tí mo fẹ́ sọ o. Wà lọ wà o. Kò sí kú tó máa pàgbà tá à ní bá olórí ẹ̀bẹ̀ kí ló ṣẹlẹ̀. Ṣé rántí ilé tẹ́ mú wa lọ bí ọdún méjì sẹ́yìn tẹ́ ní baálẹ̀ kan fún yín? Baálẹ̀ kankan baálẹ̀ aláwọ̀ yọyọ òun ló fún mi nílẹ̀ dọ́kúmẹ́ǹtì ẹ̀dẹ̀ wà lọ́wọ́ mi everything wà lọ́wọ́ mi. Ilẹ̀ yẹn bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ àwọn kan ti wà lórí ẹ̀ wọ́n ti já block síbẹ̀ wọ́n ti já yẹ̀pẹ̀ wọ́n ti já símẹ́ǹtì bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ wọ́n ń já omi lọ́wọ́ wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. ilé ẹwọ́ igi ẹja nǹkan bàjẹ́ orí ilẹ̀ tèmi. Bẹ́ẹ̀ni bọ́dá Saamu. làwọn kọjá búlọ́ọ̀kù sí. onájọ́ mi síta fẹ́ bẹ̀rẹ̀ ẹṣẹ́. bàbá ńlá kú bàbá ẹ̀ kò ní yẹ wọn. sẹ́mi nílẹ̀ àbọ̀ lórí burúkú lélẹ̀. sọ́mọ kò lójú abẹ́. ojú ọlọ́pàá kò jẹ́wọ́ ni o mi ì lè fẹ́ distract ara mi nípa ẹ̀ ilẹ̀ mi. Ẹni sùn. Wo yọ síbí ṣó dáa kéèyàn kan nílẹ̀ láti bí ọdún méjì kí wíìrì kan kàn wá fọ̀m lówó ẹ̀ kó máa já yẹ̀pẹ̀ kó máa já cement kó máa já block kó lóun fẹ́ kọ́lé sórí ẹ̀ irú rubbish wo nìyẹn. ọ̀dọ̀ pásítọ̀ rí ẹ gbà mí. ilẹ̀ ìyá kíkún mèrè kọ́nà píìsì láàrin tiwọn àti tèmi òun ló wà bẹ́ẹ̀ yẹn. ta ló fẹ́ wá sórí ilẹ̀ mi tí dọ́kúmẹ́ǹtì dẹ̀ wà lọ́wọ́ mi. 2 plot náà fún mi láti fi fẹ́ǹsì désàlẹ̀ mẹ́ẹ̀. ẹ gbà mí kò sí traces pé èèyàn kankan wà bí wọn ò dá yẹ̀pẹ̀ síbí wọn ò domi síbí ní ìrì blọọkù wọn dẹ̀nà tí ń ṣiṣẹ́ lórí ilẹ̀ ṣé tó bá máa ṣiṣẹ́ bí òní roko ni aláàgó sórí aláàgó dàrú ni àbẹ́mi kọ́ ṣẹ́mi aláàgó ń tàn ní àbẹ́mi ló ń gọ̀ sórí ẹ̀ burú ni àbọ̀ ọgbọ̀nù ẹ̀yìn ni àbíbáwò sọ́gbọ̀nù ẹ̀yìn ni. yé ifá máa dùn ọ̀pẹ́pẹ́ ọjọ́ eku eléku ọ̀pẹ́pẹ́ ọjọ́ ẹja ẹlẹ́ja. bàbá ọ̀pẹ́pẹ́ bàbá ọ̀pẹ́pẹ́ ẹ̀dùn lẹ̀ tẹ́ bá gbẹ́sẹ̀ kan kúrò mbẹ́ yẹn máa kàbùkù ni o ẹ máa tẹ́ gidi. bàbá mi ò dákun sí. ibo níbi tí ẹ ti ń bọ̀ ni sẹ́yìn lẹ ní ilẹ̀ tẹ́ ẹ lọ sórí ẹ̀ yẹn gbogbo tẹ́ ẹ dẹ̀ ń ṣe lórí ẹ̀ pàápàá kò sì tí mi ò rí kí lẹ lọ ṣe lórí ilẹ̀ mi kọ́nà pìsì ilẹ̀ mi ló wà bẹ̀ yẹn láti bẹ̀ yẹn títí dé ọ̀hún yẹn èmi ni mo ní dọ́kúmẹ́ǹtì ẹ̀rì baálẹ̀ ló fún mi nílẹ̀ yìí kò sí wàhálà. ẹ̀rọ ra iṣẹ́ ìpá àgbàlagbà ni wọ́n awo tún ni wọ́n. máa gbá etí ẹ wọn kì í ná awo ní ìwọ ni màá fi ná bàbá awo. tẹ́ bá dọ̀wọ̀ ẹ kọ́ dínú yọ. ṣé ẹ rọ́bọ̀ yìí. má bínú tèmi ni kò gbọ́ ọmọ èké ló ń ṣe. bàbá mi èmi mú nílẹ̀ yìí èmi mú nílẹ̀ àwọn ọmọ onílẹ̀ ló sì ta fún mi ṣùgbọ́n tí n bá rí mi ò gbọ́ sí n tó sọ yìí ó ti kùn sí mi létí rí
pé bóyá baálẹ̀ fún èèyàn kan ṣùgbọ́n gbà tí n kúrò èèyàn bẹ̀ tó sì jẹ́ pé mo sanwó lẹ̀ n ò jẹ́ kí ẹ̀rù ó bà mí àti pé. ẹ ti ṣòwò sàn ni o ẹ ṣi owó sàn ni ẹ ti ṣe mistake gidi original lẹ̀ ìgangan ló wà lọ́wọ́ mi ṣó ti ẹ̀yin sẹ́ àti sọ́fẹ̀ baálẹ̀ ṣe sọ́fẹ̀ fún mi ó wà bí tí bá tún rí yín lórí ilẹ̀ ẹ sà ẹ máa fi ṣàkìṣẹ́ wọn ni o. dákun gbogbo wa ò ní ṣẹ̀wọ̀n ṣó wá rí ibi tọ́rọ̀ dé yìí ó ṣoríire ó dàgbà láyé rẹ̀ ò ní bá wọn kúkú èwe ilé yìí ò lè wúlò fún ọmọ bó bá kọjá èmi wọn ò rí kíjọba gbẹ́sẹ̀ lé wọn ò lè fi ṣohunkóhun mọ́. ẹ̀ ń ṣépè fún mi nìyẹn. n ò ṣépè fún ọ àbí bẹ́ẹ̀ kọ́. èmi mo mọ bí mo bá dé. kò lè wúlò fún mi mọ́ ẹ filẹ̀ bẹ́ẹ̀ ibi títí èèyàn kan parí sí ní tẹ̀lé kan ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ kémi dọ́dọ̀ bá lẹ̀ wá ẹ jẹ́ kémi bá yín fà náà. wá ò mọ tá a ṣe. ìjọba múnimóògùn wọ́n á yìnbọn fún yẹn ní rántí ọ̀fọ̀. èmi mọ̀ pọ̀ mọ́ dáadáa ni ọ́ ọmọ tó sì lọ́jọ́ iwájú ni ọ́ jẹ́ kémi ó wá nǹkan kan fún ọ kémi ó lulẹ̀ ọmọ èké sì ni ọ́ ó tún bọ́ sípò mi ó rí lẹ̀ mí rà. wá mi ò talẹ̀ mi o torí tí n bá ti ta ọjọ́ iwájú mi ni mo ta o mi ò wà talẹ̀ o mi ì talẹ̀ o. ṣé orílẹ̀ tá à ń sọ̀rọ̀ yìí èmi náà sanwó ẹ̀ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà mo ṣe ní kí n fún ọ ní nǹkan kan kó yọ̀ǹda ẹ̀ fún mi kò lè wúlò fún ọ mọ́. bẹ́ẹ̀ ṣe sọ kò lè wúlò fún mi inú bí mi àní ẹ má sọ mọ́. ọ̀dà jèbùrẹ́ tó gbọ́ dákun jèbùrẹ́ kò lè wúlò fún ọ mọ́. ẹ fún mi 10 million. ọmọ mi o nígbà tó ní ká mú 10 million wá fẹ́lẹ̀. kì í ṣe asking price o 10 million. ó dà mo mọ̀ pé ọ náà ń ṣe é ni á wá nǹkan kan fún ọ. èmi ni á wá nǹkan kan fún ọ ẹ fẹ́ bá yé mi jẹ́ ní á wá nǹkan kan fún ọ èwo ọ̀rọ̀ rálùwọ̀ lẹ sọ yìí. jẹ́ kí èmi àti ẹ kájọ ríra kó má sábúrò rẹ yìí ń bẹ á yanjú rẹ á wá nǹkan kan fún ọ. kálá búrò mi ẹni kó má sọ mọ́ mi kó má sọ mọ́ mi ń bẹ̀. ó dà torí èmi lóra mi dáadáa jurú yín lọ ni o ẹ wẹ má wọrí kò sí wàhálà ẹ jẹ́ kí n lọ wo nǹkan tí ẹ rí mọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ wú sókè. mo dé bẹ́ẹ̀ dákun mo wú nǹkan kan mo dé yìí mo ṣe bẹ́ẹ̀. adẹ sọlọ adẹ sọbọ ẹ dẹ ń pe mọdé ṣé ẹ tó ṣàṣọlùmọ àgbákò ni àbẹ tó wọlé Ṣóyínká tẹ ń pe mọdé ẹ rìn mẹtù sẹlà mọdé má débẹ̀ o. mọdé yìí má lọ. ẹ lè máa kọ̀ǹpọ̀sítì mi nínú gbò lórí ilẹ̀ mi ẹ dẹ̀ fẹ́ máa kọ̀ǹpọ̀sítì mi irọ́ o. ẹ bá ti má fún wọn lówó yẹn. wọ́n máa lọ́n tiẹ̀ kò yé wọ́n máa fún ní nǹkan náà ni kò yẹ níbi tó ń lọ mo gbọ́dọ̀ débẹ̀. ẹ wo mọdé yìí. kí orílẹ̀ tá à ń sọ̀rọ̀ ẹ̀ èmi náà kúkú ra ni mi ò sì sọ pé mo fẹ́ lọ́wọ́ agbára fún ọ mo ní mo ṣe tán láti fún ọ lówó dídákun ó sì ṣe sùúrù fún mi bó ṣe ṣe. èlò lẹ fẹ́ fún mi mo sọ iye tí mi máa gbà èlò lẹ fẹ́ fún mi. tẹ́ ẹ̀ bá tètè dàbí lò mo máa padà lọ síbẹ̀ máa lọ wú kiri yẹn o tí bá ti wú báyìí ẹ rebété nìyẹn o ẹ mọ tó jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mí rebété ni ó lẹ lọ nìyẹn tí mo sọ nìyẹn. 500,000 mo fẹ́ fún. 500,000 ṣe consultation fee àbòwò fọ́ọ̀mù kan fẹ́ ra lẹ̀ lọ́wọ́ mi ni àbí kíni. owó olè gangan. owó mo rò pé nǹkan ṣe yìí ṣá ẹ jọ ṣé nítorí gbogbo àwọn nǹkan tí ẹ gbélé ìyẹn ló ń jọ yín lójú ẹ kọ̀ọ̀kan fọ́ wípé mo lè wọnú ilé wa báyìí ẹ fọ́ wípé mo wà ń ta mò ń pariwo pé mo fẹ́ rí yín kí ló ṣe yín má lọ mú kíní yẹn kó bẹ́ẹ̀ o gba 3 billion ó kéré jù lórí ilẹ̀ yẹn mí ni ẹ má débẹ̀ mọ́ tẹ́ bá fẹ́ kọjá yẹn yẹn má dé orí ilẹ̀ yẹn mọ́ o tẹ́ bá tún padà débẹ̀ wàláì wọ́n á gbá yín ní etí ẹ ní rántí ọ̀fọ̀. ṣe sùúrù díẹ̀ fún mi ṣé orí gbogbo àdúgbò wa yẹn gan ilẹ̀ ibẹ̀ ò tó 3 million àmọ́ síbẹ̀síbẹ̀ tí ẹ ṣe sùúrù fún mi kọ́mọ mi dé bó bá ti dé. wọ́n ti ń ta plot kan bẹ̀ ní 4 million wọ́n ti ń ta plot kan bẹ̀ 4 million tí ó bá yé yín ni kò yé yín àwa ń ta lẹ́wọ́ ṣé torí tèmi lè ṣe fi gbàdí lẹ̀ pé tí mi ò bá gbà lẹ́rọ̀ ẹ̀ náà mi ń gbàdí àbí ń kọ́ ni. èyí ṣe babaláwo aburú ìgbàdí tún bẹ́ẹ̀ lè eléyìí ṣe gbàdí ìkọrùn gan ni nítorí àwọn ẹni ibi àwọn èèyàn kéèyàn ni bó ṣe wà yìí tí bá ń bẹ lọ́rùn èèyàn kéèyàn wà láàrin ẹgbẹ̀rún èèyàn wọn ò ní rí èèyàn kí wọ́n tún máa yìnbọn kẹ̀wù títí ń bẹ lọ́rùn èèyàn láyé kọ́ ìbọn yẹn kọ́ ni ó kàn lúwẹ̀. ẹ fún mi. kí n fún ẹ lélẹ̀. Saamu. ẹ falájọ. ṣe ń sọ̀rọ̀ bí ọmọ èké ọdọ̀ sáà ló sọ ọmọ èké mọ́ ilé tí ń bẹ lọ́ọ̀ mi á tó 5 àgbàlagbà kan ni mo fẹ́ fún nílé tí ó sì búra tí ó múlẹ̀ fún mi kì í ṣe bẹ́ẹ̀ yọmọ kéékèèké. ẹ sà
kí ló tẹ̀ ń pọ̀ ọmọ kékeré ṣé mo jẹ́ bèbí ni nítorí ọmọ ìtẹ́ ń pè ó ní òye mi o wàláhì ẹ lè gba 15 years lọ́wọ́ mi. ẹ wọ ẹ fún mi tẹ́lẹ̀ máa fún mi tẹ́lẹ̀ máa kọ́ ẹ fún mi kẹ́ ẹ fi sílẹ̀ jàre ẹ fún mi tẹ́lẹ̀ máa fún mi. ọ̀gá o èèyàn ló lè nílé ayé tá a wà yìí èèyàn ò dẹ̀ ṣe é fojú di torí òmùgọ̀ òun ló máa fojú di èèyàn kan ẹni tó fojú di lénìí ó lè jẹ́ òun ló máa yọ ẹ́ nínú ìṣòro lọ́la tàbí òun ló máa kó bẹ́ẹ̀ tó o bá ti fojú di. Can this work? Ó ní bó ṣe wà yìí tí n bá ti lè pe nǹkan tó yín òun ní kí n pèsè yẹn tí mo fi kọ́rùn àwọn èèyàn ò ní rí mi kó di fèrè kó di wọ̀ kó di fèrè kó di wọ̀ kó di fèrè kó di wọ̀. Kí ló ń ṣe mí náà ṣé ojú kan ṣo náà mú ìwà àbí báwo kí ló ṣẹlẹ̀ mi ì kú olójú ṣé mo kú olójú kan ṣá mi ì kú olójú kan mi ì kú àbí kí n lọ pe èèyàn kan wá láti ta ni kí wàá gbé kọ́rùn kí wàá bi léèrè pé ṣé ó ń rí mi àbí kò rí mi. Ọlọ́run ìjọ mi lè pa àwọn ará ilé mi ẹnu wọn ò ní bò bòtòbòtò báyìí lọ́wọ́ máa kà káàkiri tíṣù èèyàn bá dẹ̀ ta báyìí èèyàn dọ́wọ́ bò jẹ́ ni. mo ti máa ṣe ìta ni máa lọ dọ́gbọ́n ẹ̀ níta máa dọ́gbọ́n gbé kọ́rùn máa wò bí ó ń rí mi àbí kan rí mi bí ó ń rí mi àbí kò rí mi ibẹ̀ ni màá ti mọ̀ bí a ti nǹkan dédé fọ́gi mọ́ èèyàn kan lórí kó a máa pẹ́ ta ló fọ́gi mọ́ mi lórí ta ló fọ́gi mọ́ mi lórí àbí kí n gé èèyàn kan jẹ obìnrin kan kí n gé jẹ láti ìdí kó máa ní yéè kí ló ṣe mí ń dì tí ó bá ti rí mi báyìí ó jẹ́ nìyẹn àmọ́ mo mọ̀ kẹ́tàn bá rí mi yéè wọ́n á nà mí wọ́ èmi gan á nà babaláwo dé. ẹ kú jókòó chairman ò sí bí bọ̀ mo nígbàgbọ́ pé wọ́n máa bá wa ká tó parí meeting kí ló táwọn èèyàn ṣe wá meeting anyway wọ́n máa bá wa kókó nǹkan tá a fi pe meeting òun la wá síbi táwa sọ ò a dẹ̀ gbúdọ̀ sọ tó mọ̀ pé everybody is so busy tó dẹ̀ mo ṣe tètè dé láti ọjà pé a gbúdọ̀ pè ní táìmù yìí so that a lè jókòó ká sọ you get what I'm saying. security yẹn ṣé ká sọ ọ́sẹ̀ mi. fìtì security lè àwọn máa sọ yẹn later. mo lérò pé ẹ máa sọ̀rọ̀ àwọn tó ní ká mú wá ní community. ó wà lára nǹkan tá a fẹ́ sọ. a gbọ́dọ̀ mẹni tó máa lọ represent one community. bẹ́ẹ̀ni of course. ọ̀rọ̀ yìí kò yẹ ká máa gbàgbé ní gbẹgbẹ́ ọtí bùrọ̀ Saamu ní kẹjẹ́ ká fàálẹ̀ kọ́ lọ represent one community yìí. orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti yí ẹ̀rẹ́ Saamu bíi báwo báwo ṣe máa represent wa orí ẹ̀ ò pé what is wrong with you bùrọ̀ Saamu báwo. nítorí tèmi lẹ ṣe ń pàpérò yìí. No. That's wrong. For God's sake, meeting la wà yìí. So why tó yẹ pé ọmọ máa bú? So just don't say anything now. ọmọ yẹn tí oríbó rẹ̀ ti dàrú tí oríbó ya wèrè oríbó kàwé ni now. Really? Everybody calm down. You will try this no more. We all have heads, right? But one head is bigger than the other. Bro Sam's head is big. Kó di fìrì kó di wọ̀ kójú wa aláṣejù kó rí bí kó di fìrì kó di wọ̀. Listen, if you have important things to say in this meeting, you better go straight to the point and don't distract this meeting. What I'm saying in essence is that Bro Sam's head is big. But that's Saamu mo tẹ̀lé. Better. Bro Sam. I didn't do Dáa fún yín. Pẹ̀lú àpérò òṣì àpérò ìranù tẹ́ ẹ̀ ṣe lórí Saamu yẹn tẹ́ ẹ bá lẹ́ẹ̀ni sí mi èmi náà ò lè dákẹ́. In fact, this thing is working for me. Gbogbo bí tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ mi màmá gbọ́ yín bẹ́ẹ̀ ni tí yín bá yín ni ẹ máa fẹ́ lù yẹn pa. Ẹ̀ ń jókòó ìmọ̀ràn tèmi ní community. Kò sí wàhálà. I will see you. Out!
tí ó ṣe tó bá ní kámẹ́rà òun láàrin rí sọ àti kíní ìbá ìwà lọ́rùn mi ọ̀gá gbogbo yìí mo ti jẹ́ tán pátápátá. ọjọ́ yẹn terrible ẹni láti wà bẹ́ẹ̀ mítì dàrú ni gbogbo èèyàn kan sá kiri tó bẹ̀rẹ̀ sí wọ́n ń nà wọ́n. ẹ mọ̀ kan ẹ kò disturb Brian unnecessarily ni báwo lè ṣe máa sọ pé wọ́n ń gbà wọn kan létí wọ́n ń gbà wọn kan lójú ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yìí ṣé ìgbà tí èso kàn yín. lóòótọ́ kò kàn mí ṣùgbọ́n àwọn tó ń kàn wọn ò ṣáà lè parọ́. ẹ wo nǹkan tèmi fi ò ní pé sùúrù la máa ní sọ̀rọ̀ yìí o àbí kí la fẹ́ ṣe. ẹ wò kan ṣé gbogbo ètètè ń sọ yìí èmi kò tiẹ̀ bá mi rárá ni. Yeah, I'm only troubled. In fact, I'm bothered about the fact that someone could sit somewhere and think, in fact, reason that of all people tó wà ní community, Brasa ni kó lọ represent àwa. Báyìí yẹ lẹ́nu yín náà tẹ́ bá ṣe fẹ́ sọ̀rọ̀ nǹkan báyìí ṣé yẹ kó jójú àwa tíìmù bọ̀dá Saamu lọ yẹ kẹ́ ti máa sọ. ṣé ẹ̀kọ́ tẹ́ wá ń gbìyànjú àti sọ ni pé bọ̀dá Saamu ọ̀wà important wọ́n ò wálé lọ represent wa ní community yìí. irọ́ nǹkan tó ń tọ́ àti sọ̀kọ́ nìyẹn nǹkan tó ń sọ ní pé bọ̀dá Saamu wọn ní ọpọlọ wọ́n lè represent wa. èmi ò mean ẹ̀ bẹ́ẹ̀ o nǹkan tẹ̀mí ń try láti sọ̀kọ́ nìyẹn. kó di fìrí kó di wọ̀ kó di fìrí kó di wọ̀ kó di fìrí kó di wọ̀ wọn bí àláyà yín dáa kẹ́ ẹ kókún kẹ́ ẹ kọ́gbọ̀n. kókó in fact I just cannot imagine mi ò kàn lè bí ìtẹ̀ how on earth èèyàn ká dé ronú pé Brasam ní kò lọ pé no now listen attentively àfi tó bá jẹ́ pé fẹ́ máa ṣe àbòsí lè máa sọ pé èmo rí ìwà tí Brasam wù ní community yìí. Brasam tó máa ṣe wọ́rọ̀wọ́rọ̀. No, I just can't fathom it. Nǹkan bá mi ò ní ìrànmọ́. Kí ló ṣẹlẹ̀? How are you? I'm fine. You look beautiful. Oh. Thank you know, ojú ẹ rèé. Ṣé o ṣáà dààmú tó fi gẹ́ẹ̀tì bíbá ìṣá? Ẹ wo mo dààmú gan. In fact, mo béèrè ọ̀nà káàkiri kó tó di pé mo dé bíbá yìí. Pẹ̀lẹ́bẹ̀ báwo ni ẹ́? Mo wà okay. Ṣọ́ọ̀ṣì níbi tí báwo? Àlejò wọn lé ní máa jẹ́ náà. Pẹ̀lẹ́bẹ̀ ṣé ọmọ pọ́ tún ti bẹ̀rẹ̀? Náà ṣé ọmọ pọ́ tún ti bẹ̀rẹ̀? Ṣọ́ ara ẹ o. Àbọ̀ abálọ̀rọ̀ ẹ̀mí tẹ̀ tí ìráyè tiẹ̀ ń sìn. Bọ́dá Saamu, àlejò mi ni. Bọ̀dá mi, mo ti bẹ̀rẹ̀ látàárọ̀ mi ò rí ṣé kò sí. Ẹ pẹ̀lẹ́ àlejò yọ síbí àbí. Yes. Ẹ pẹ̀lẹ́ ẹ rà. Ó dà bí mo mọ ojú yìí. Ẹ mọ ojú mi. Yes. Níbo nìyẹn? Ní Yaba. Ṣé kìí ṣe Yaba apá òsì ṣá? Something like that. Ó lè máa ń ta puff-puff níbi junction tó wà bẹ́ẹ̀. Kí ló tó ìkọ́sọ̀ ẹ̀? Ẹ má kọ́sọ̀ wọn àwọn ọmọ yan. Exactly èmi gangan ni. Bẹ́ẹ̀ ni níwájú Yaba apá òsì gangan èmi gangan ni mò ń ta nǹkan bẹ́ẹ̀. Patient dẹ̀ ni mí rí ní Yaba apá òsì. Ṣé tí bá ti ta nǹkan láàárọ̀ ń bẹ̀ láàárọ̀ ni máa ń ta puff-puff yẹn níwájú Yaba apá òsì. Ṣé tó bá yá dọ̀sán mọ́yọ̀lẹ̀ máa wá sálágo méjì máa wá ta puff-puff ń bẹ̀ àti buns. Tó bá ṣe díẹ̀ máa lọ sí ibi Kano Street ibẹ̀ ni mo ti máa ń ta gbogbo àwọn nǹkan tí mò ń ta. Ẹ pẹ̀lẹ́ o ẹ̀rọ ẹgbà Ọlọ́run á jẹ́ ká ẹ pẹ́ fúnra yín o Ọlọ́run á jẹ́ pẹ́ fúnra ojú àtúnra rí láàrin èmi àti yín sẹ́ ojú àtúntúnra rí ẹ pẹ̀lẹ́ okú àlejò ẹ pẹ́ fúnra yín ẹ pẹ̀lẹ́ ẹ rasa ẹ kúṣẹ́ ẹ pẹ̀lẹ́bẹ́ àbórí mi orí mi ẹ ṣé o mo ti yọ síbí. Bọ̀dá Saamu. mo ń lọ kábọ̀ o. Mo lè ń lọ Bọ̀dá Saamu. mo fẹ́ lọ ra fúláwà ni. Fúláwà. bẹ́ẹ̀ ni
mo fẹ́ ṣe pọ̀pọ́ọ̀fù mo fẹ́ dín fún yín lé ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ fi ṣe sàrà fún yín mo ń bọ̀ very soon. Yoshibi kí lẹ ṣe fún bọ̀dá Saamu ẹ máa borí wọn lékè àlejò yín wo bọ̀dá Saamu sùsùsù wọn ní pẹ́pẹ́ sí wọn ní bọ̀dá Saamu ta pọ̀pọ́ọ̀fù. ẹ gbígun oníyọ̀rọ̀ èmi lèmi ń ta pọ̀pọ́ọ̀fù ní Yaba apá òsì àbí bẹ́ẹ̀ kọ́ wàá ríran wò ìdájọ́ yẹn ti wà bí kó di fìrì kó di wọ̀ kó di fìrì kó di wọ̀ kó di fìrì kó di wọ̀ ìgbẹ́ nílé aláṣejù kó di wọ̀ bí ẹ ti burú dà jẹ́ igbó ojú tó ti rí mi lónìí ẹ ní fojú kan ni wọ́n títí wọ́n fi ṣeun tí wọ́n ṣe tán ó di wọ̀ ó di fìrì nílé aláṣejù kò lè dá bẹ́ẹ̀. Kí ni nǹkan tí bọ̀dá Saamu fẹ́ sọ? Ṣé ẹbí mi kankan ò ní wá mi wá sílé mọ́ ni? Kó má tẹ̀ jẹ́ bí yín kó jọkọ yín ẹ ní láti identity mọ́ ẹ ti ń gbó. Wàá gbó. Kò mí ìnẹ̀ bẹ́ẹ̀ ó kàn ń tọ́ la sọ fún yín pé àgbàntara yín. Ó dà kó rí gbogbo yín òkú. Ẹ̀yin lẹ mọ̀. Kí ló máa ṣe lè? Ó ṣe pẹ̀lẹ́. Máa yọjú síbí ó tiẹ̀ ní nǹkan tó yẹ kí mi àti ẹ̀ka àdìjọ máa sọ má kàn lọ jókòó sí Kánò náà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣe Ṣọlá? Kó bá mi Ṣọlá. orí yín ti bàjẹ́ máa fojú yín rí ìmọ̀ ní community this you are working for me gbogbo ibi tó bá kù yín kẹ́ ẹ̀ ti máa sọ̀rọ̀ mi máa yọ sí yín bẹ́ẹ̀ máa tú yín kárí òfin ìfi tó bá ní káró láàrin ó yá ẹ hì tì mí ayé yẹn á bàjẹ́. gbangba jọ̀rọ̀jọ̀rọ̀ kàbìtì tó dá ayé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ tó dá ọ̀run ẹ̀yin lọ́ba lórí ohun gbogbo kábíyọ̀ọ́sí. Assalamu alaikum. Assalamu alaikum. Kí ló ń ṣẹlẹ̀ náà? Agbárí Ojúkù, Yoshibi, Pẹlẹbẹ, ẹlẹ́rìn ẹ̀yẹ, ibà fún ìyẹn ò tiẹ̀ sí ń bí. Kí ló ń ṣẹlẹ̀? Bọ́lá Saamu a ti ń bọ̀. Kí ló dé tẹ́ tilẹ̀kùn? Kí ló dé? Bọ́lá Saamu ẹ káàbọ̀. Ẹ dé tilẹ̀kùn, kí ló ṣẹlẹ̀? Bọ́dá mi, ẹ wo mẹ́wàá ṣẹlẹ̀ nílé ni. Kí ni ẹ farabalẹ̀ kí ló ṣẹlẹ̀? Bó ṣe sọ̀rọ̀ yẹn èmi tèmi náà ti kó sókè. Bọ́dá mi ẹ rí pa tilẹ̀kùn mẹ́wàá ṣẹlẹ̀ nílé ni. Kí ló dé? Bẹ́ẹ̀ ṣe lọ tó báyìí ẹni tó wá Yoshibi wá bọ̀dá tẹ́rílẹ̀ kan yẹn nǹkan kọ́kọ́ gbà lọ́rùn àfi fara lẹ́yìn ọ̀run ẹ̀ báyìí àwọn ọmọ kìíní wo. Nǹkan kan gbà lẹ́yìn ọ̀run àbí Yoshibi ti gbá boyfriend yẹn lọ́rùn. Yoshibi kọ́. Bọ̀dá mi àfi gbà nídìí gbogbo wa nǹkan tó ń gbà wá a ò rí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí Yoshibi wà nínú ilé wọn ò lè rìn gbogbo bí àbárà ìdí wọn báyìí ó ti lé. Tẹ́bẹ́ ní gbogbo ìdí Yoshibi. Ìdí Yoshibi ti lé. Ó ti pọ́ ó ti lé ó ti ga tẹ́lẹ̀ yìí. Àwọn jọ lọ́nu lé ni. Ìdí Yoshibi ga. Ẹ ní sùúrù ṣé kìí ṣe bọ́ọ̀yì tí mo rí láàárọ̀ yẹn náà lẹ́ ń sọ tó sọ wípé mò ń ta pọpọ́ọ̀fù tó ní mò ń ta bọ́ọ̀sì ní Yaba ṣọ́ǹkọ́. Ó ní. Jíkòtò ṣé wọ́n sì lé nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ wọ́n lè yàn kán wá bí wọ́n náà ń gbà lọ́rùn wọ́n ń gbà ń di. Èmi ò sí nílé nígbà yẹn bọ̀ ọ ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi bẹ́ẹ̀ náà ni pé èèyàn kan wá Yoshibi wá wọ́n gbá wọn lọ́rùn wọ́n gbá wọn ń dì but èmi ò believe nínú gbogbo nǹkan tó ń sọ yẹn. Bọ̀bọ̀ yẹ kó mọ̀ ibi mo ṣe ń rìn káàkiri nínú òun bọ̀bọ̀ yẹn ló jẹ́ kí mọ̀ kò rí mi ti dàrú ó wá fún mi ní business tí máa ṣe ó lóun rójú mi rí pé mo ti ta kí ló ń jẹ indogi àbí kí ni. Bọ́ọ̀ns ló pè é pọ́pọ́. Ó ní mo ti ta pọ́pọ́ọ̀fù rí lọ́gbà ẹ̀wọ̀n àbí gbólópè. Oyin ní Yaba pọ̀ sí.
ó ní ní Yaba níwájú Yaba apá òsì ó ní mo ti ta pọpọ́ọ̀fù rí mbẹ́ àti bọ́ǹsì èmi wá wò pé bísínẹ́sì gidi rèé o èmi tí mò ń rìn káàkiri bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wá space káàkiri lábẹ́òkúta nìyẹn kò sí space lókè léwó kò sí space ní Panṣẹ́kẹ́ kò sí space ní Kwari Road kò sí space ní Tọ́ṣì mo ń wò kí mo ló wá kù sí ẹ mọ bí tí mo ti ní space ibo lẹ rí sí. ká tó tán dẹ́dá. no. bẹ́ẹ̀ ni o ibẹ̀ kò tún ṣòṣì ẹ lẹ o tí màá fi lè ta bọ́ọ̀sì fáwọn ọmọ UNABU o kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe UNABSide o abẹ́ ìgbọ̀n kì í ṣe gbọ́nàgún ká tó dé ọ̀dẹ́dá bọ̀ síbẹ̀síbẹ̀ ṣe ẹni tó bá nífẹ̀ẹ́ mi á bá mi ra bọ́ọ̀sì níbẹ̀ ó ní ẹjọ́ yọ sí bídà. àwọn wà nílé. jẹ́ kí n yọjú sí ẹ mọ̀ kí boyfriend díẹ̀ ló wá advice mi irú nǹkan báyìí dẹ̀ ṣẹlẹ̀ sí kí n má wò níran. mo rò pé nǹkan ń ṣe ẹ́ pọ́pọ̀ olórí casket. Jíkòtò ṣẹ́yìn fẹ́ jókòó sí ní abẹ́ máa wọlé torí àwa fẹ́ tilẹ̀kùn o. sílẹ̀ fẹ́ tilẹ̀kùn fún tí ọkùnrin jókòó síta ń bíbà. Jíkòtò ẹ̀yin náà pẹ̀lú ayín lọ́kùnrin ṣé ẹ máa wọlé ń sìn àbí ká tilẹ̀kùn pamọ́ yín. ẹ tilẹ̀kùn ẹ̀yin ní kinní kan gbá lọ́rùn tó ń gbáǹdì káàkiri. wọlé lẹ́rìn ẹ̀yẹ fi wọ́n sílẹ̀ Jíkòtò yín máa tilẹ̀kùn mọ́ yín o. ẹ tilẹ̀kùn. ó ti dá. Onírànù olóyún dúdú alábẹ́ pọ́n ó dẹ̀ ṣe ọ̀mì sára mi dẹ̀ wú lórúkọ Jésù wọ́n lè gba gbogbo nǹkan lọ́wọ́ mi kó má gbèrè lọ́wọ́ mi Jésù jọ má jẹ́ kí kìíní kú lọ́wọ́ mi o I will see a lot I will enjoy this life níbí mi ní kú mi lọ síbi ìrì tá àjọ máa sùn rè sórí ìbẹ̀rẹ̀ àtòpin ọmú ẹ̀ mo máa fojú rí ibi lálẹ́ yìí kọ́lọ̀ pé wèrè pẹlẹbẹ yẹn wà lórí burúkú a ṣe èrè píńjámàsì ọ̀ràn kan báyìí ló dẹ̀ máa ń wọ̀ tí wọ́n máa fọwọ́ kó mọ́ra ní kùkú ní bọ́tìn tó bá ti dé bí wọ́n máa yá gbá nǹkan ibi tó yí balabalabala máa wá rí gbogbo ọmọ ẹ̀ náà kò lè jù báyìí lẹ ìkànnà lọmọ ẹ̀ ẹ̀yìn bedroom ó ní màmá àgbèsì second room mi bedroom ni ojú mi ní gbogbo yìí ṣe mo máa wọlé tẹ̀ máa láìfẹ́ wẹ̀ máa wẹ̀ lójú Ya Hayu. Ya Qayyumu. 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 Ẹ jẹ́ kí Qayyumu wọn mọ̀ ní Ya dáadáa. Qayyumu. Ya Hayu. Ya Qayyumu. Ya Hayu. Ya Qayyumu. Ya Hayu. Ya Qayyumu. Ya Hayu. Ya Qayyumu. Ṣé eré kò sí agbára kan tó kọjá agbára Ọlọ́run? Gbogbo tó ń jẹ́ àǹjọ̀nù kò dẹ̀ ìdáàbò wọn nulẹ̀. Ẹgbọ́n náà tóbi. Allahu Akbar. Ṣé ẹni bí wọ́n ti ń gbọ́ orúkọ Ọlọ́run wọ́n mọ̀ sá lọ ni? Títóbi lórúkọ ẹ̀. Ṣé ẹ mọ̀ pé èèyàn gan burú jàǹjọ̀nù lọ ni? Nǹkan yòówù kó lè jẹ́ pọ́nmọ dàyí láàmú. Ya Dafiu ya Salamu. Ya Dafiu ya Salamu. Ya Dafiu ya Salamu. Again. Ya Dafiu ya Salamu. Àwọn tán ẹ ti ṣẹ́gun nu. Àlàáfíà ló kù tẹ́ mọ́ ní. Ẹ wo
ẹ wọlé lọ kẹsùn kẹ hanrun kò sí kankan mọ́. ó tán ẹ wò kò ní bàjẹ́ fún yín ọlọ́run ò ní gba Kùránì lọ́wọ́ yín wọn ò ní wá yín tì láàrin àwọn àgbà àfa àtòkù ohun tó dẹ̀ ṣẹlẹ̀ nínú ilé kò ní padà ṣẹlẹ̀ sí wa mọ́ ẹ sọ kínní kan ó dẹ̀ bà mí lẹ́rù ẹni èèyàn burú gàǹjọ̀nù lọ káyì. èèyàn àlè isu mínà lè ìsì yá ni àkìsàrù anjáàzù èèyàn ni. màmá béèrè túmọ̀ ẹ̀ níta tẹ́tẹ́lẹ̀ sẹ́rí bẹ́ẹ̀ ṣe lọ yìí mo máa tẹ̀lé yín lọ nítorí ọ̀rọ̀ wọn náà ni mi ìṣàlè fi wọ́n lẹ̀ olórí ilé kò gbọ́dọ̀ bà nǹkan jẹ́ bẹ́ẹ̀ ni. ẹ ṣe gan sa ẹ ṣe mo ti ẹ dúpẹ́ pé mo pè yín ẹ̀dẹ̀ jẹ́ mi ẹ ṣe Ọlọ́run lọ́pẹ́ wọ́n máa gba kírẹ́dìtì èèyàn èmi kọ́ ni mo ní kó lọ pé wọ́n máa ti torí ìtì ẹ̀ wá bí ni. Ọlọ́run ọba ni ká fọpẹ́ fún ẹ̀yẹn kan máa sọ wípé yá ayù yá kọ̀yù mú. yá ayù yá kọ̀yù mú. yá ayù yá kọ̀yù mú. dọ̀tún dẹ̀sí bí yá ayù yá kọ̀yù mú. yá ayù yá lọ́ba mi kọ́ sí ìwé ṣùgbọ́n lọ́ba mi kọ́ síbi kan yá ayù yá kọ̀yù mú. yá ayù yá kọ̀yù mú. ayù afa yá ayù yá kọ̀yù mú. ẹ ṣe ń gan sa ẹ ṣe àfà ẹ ṣe gan wọ́n ti bá wa gbogbo ẹ̀. ẹ wo báàgì tí bọ̀dá Saamu ṣẹ̀ṣẹ̀ ń gbé kọ́ra kiri kí ni nǹkan gan-an tó wà nínú ẹ̀ tó ń ta recharge card. èmi gan ti fẹ́ sọ pé kí gbogbo ló wà nínú báàgì tí bọ̀dá Saamu gbé káàkiri yìí kó má jẹ́ wípé tán bá yanjú ogun gbádìgbádì yìí tán bọ̀dá Saamu á tún kó bá wa o. kí ti yín kí ló kàn yín bẹ́ẹ̀ ẹ jọ ṣé nǹkan tẹ́ ń try láti sọ ni pé báàgì tí bọ̀dá Saamu gbé kiri yẹn bóyá òun ló fà á tí wọ́n fi ń gbá wa ń di kiri. àbí o wọ́n dé ẹ̀dẹ̀ rọra. yọ̀ṣì bí ẹlẹ́rìn ẹ̀yẹ lẹ́nu tiẹ̀ náà ẹ wo kò rí bẹ́ẹ̀ o kọ́rọ̀ tèmi ò bá yé yín tí yín máa yé mi o. kí ló sọ ẹ̀yin máa fa problem káàkiri nìyẹn. Jọba agbárí ojú kí ló dé kí ló ṣẹlẹ̀ tí kí ni fi ṣẹlẹ̀ ibo ni wa tí Máyọ̀wá ti pàdé ṣé Máyọ̀wá Máyọ̀wá tó yẹ pé èmi àti ẹ̀jọ̀ sí school ni ìwà ọmọ mi tó ti rówó tó di pé òun náà ní mọ́tò tó tóbi tó báyìí. ìwà agbárí ojúkun yìí ó tẹ fẹ́ gbà pé mo jù ẹ lọ kò dẹ̀ ń sọ̀rọ̀ 2 or 3 years mo gbà lọ́wọ́ ẹ̀ ìgbà táwọn school. ó yóò wá báwo ni ọkọjọ mẹ́ta sí mi ẹ family nǹkan. Adúpẹ́ good to see you. ló wá ń fresh yìí yọ̀ṣì bí. ká sọ pẹlẹbẹ. bọ́dà Saamu ò sí nílé. ṣé bá lè jò wọn ló gbé mọ́tò wá. yọ̀ṣì bí àlejò bọ́dà Saamu kọ́ lélẹ̀ àlejò tèmi lélẹ̀ yìí ọmọ ya tèmi lélẹ̀ yìí. pẹlẹbẹ àṣìṣe èmi ògidì lẹ́gbẹ̀ẹ́ báyìí. kò yé mi náà o. bọ́dà Saamu ti di ìkìlọ̀ fún yín pé kẹ́yẹ wá sí ilé yìí mọ́ ẹ gbọ́ abẹ́ ìdáhùn ẹ wo nǹkan tó yí bá ti rí nílé yìí ẹ máa lóṣọ mọ́ abẹ́rẹ́ ọmọ ṣe rí. pẹlẹbẹ mi ìlẹ̀ tẹ́ kò sẹ́ni tó máa ní kí n má wá sí bíbá ìmọ̀ yọ̀ṣì bí nìkan ló máa ní kí n má wá tí mi lè wá mọ́. èwo ń tèmi mo ṣe máa ní kó má wá síbí mọ́ nígbà tí ò ń ṣe mí ni mo kọ́lé tó dẹ̀ ní kọjá ìdí ẹ lọ́dọ̀ mi ṣe bí lẹ́yìn inú yàrá mi àti bàrándà tó máa gbà wọlé èwo ń tèmi tí máa ní kó má wá bímọ. that reminds me ó ní bọ̀dá kan tó gùn báyìí bọ̀dá yẹn ò lọ́pọlọ wọ́n máa ń fàjọgbọ̀n kiri àdúgbò ni mi ò wá mọ̀ bóyá ṣé ibi báyìí ló ń gbé. bọ́dà Saamu kọ́ ló ń sọ yẹn. bọ̀dá Saamu yeah I think so. bọ́dà Saamu bọ́dà Saamu ṣì wà ń bí yìí o àjọ rọ̀ tọ́ra wa ni. are you for real? báwo lè ṣe wọ́n cope? are you serious? mo fi ìpín kòkó gbá mi sí. ẹ dúró ẹ má bẹ̀rù jújù ò ní bọjọ́ lójú kedere lejò ń ràn nínú hò akajumagbe kò ní wọlẹ̀ kó má wọ yọ̀sán ìtọ̀sán tán ìmọ̀ yẹn wọlẹ̀ kọ́ mọ àwọn oríran. gbogbo nǹkan tó bá wà nínú òkùnkùn kó wá sínú ìmọ́lẹ̀ gbogbo ẹ̀ mo fẹ́ rí kedere. Ta ni ẹ?
níwọ̀ gbogbo ẹlẹ́ tó ṣe látẹ̀kùn rí azadi o máa fi bàbá làrán máa fi hàn ẹ́ ìwọ ló ń pọ̀fọ̀ ìwọ ló tú mi síta o ti fojú kàn mí náà o àmọ́ bàbá làrán o ní mo sọ fún ẹ máa fi hàn ẹ́ ní kíni ìwọ pẹ̀lẹ́ níta yẹ lọ́tàrí èmi ni mi ní fi kíní ìkọrùn káwọn èèyàn tún rí mi èmi ni mo gbẹ́gbẹ́rì yẹn ń dì èmi ni mo bù yín nífẹ̀ẹ́ dì ẹ bá ti sọ̀rọ̀ òdì èmi ni mo tún méjì ìka yọ sí bídà so travel ni mo wà lẹ́yìn wọn. má búra fún mi mọ́ tó bá ń búra ń waste time ni mo ti rí ìbẹ̀rẹ̀ àti òpin ọmọ ẹ ojú mi ló ṣe ń múra tó ṣe ń para lọ́tún lọ́sì wo lóòótọ́ mo confam ìwọ pẹlẹbẹ olójú àbí. mo wà nínú bedroom ojú mi ló ṣe bọ́ṣà bẹ́ẹ̀ ni bra méjì ló wọ̀ ó wá rí pàǹpà fóònù brẹ́ fóònù ẹ̀ fún ní àjọ tí ẹ̀ tún ní nǹkan kan flat ní gbogbo ẹ̀ ábúlà. wá gbọ́ gbogbo ètò ti ṣe sẹ́yìn aṣẹ́mọ́ nìyẹn o nísìnyí o ti ṣẹ́tẹ́ màá dẹ́ jẹ́ kó mọ̀ pé ọmọ àwọn ni mí. ọmọ àwọn lèmi náà. bẹ́ẹ̀ni sáhùn. bọ́lá Sàámú wọ́n pẹ́lẹ́ bẹ́ẹ̀ sọ fún rẹ̀ ẹ báyìí kọ́ kú o. wọn ò lè kú ẹ fi wọ́n sílẹ̀. bọ́lá Sàámú. kí ló wá ṣe wọ́n báyìí. Jésù nígbàdàn wò gbàdúrà fún mi èmi máa bá ṣẹ́ ọ kí n sì ṣàgùlọ. Bàbá Sàámú ara yẹn ní mi. Sàámú ẹ̀yìn yẹn dàbí wọ́n gbà pàtà sí i. ẹni abáwí fún ọba jẹ́ ó gbọ́. Sàámú sáà kí ni mo sọ fún ọ nígbà tí mo fẹ́ gbé kinní ilé lọ́wọ́. ẹ jọ̀ọ́ sà ọpọlọ mi ti fọmáàtò mi ò rántí nǹkan kan mọ́. o ò lè rántí mọ́ ṣùgbọ́n èmi rántí torí tí a ṣe máa ń ṣerú nǹkan báyìí fẹ́yàn ọmọ kéékèèké nígbà tó ló fẹ́ máa fi nǹkan sára fún dáàbò àpò ara ẹ̀ ṣé olóòfẹ́ máa gbé sọ́rùn káàkiri ẹni bá ti bú ẹ ládùúgbò kó o gbé sọ́rùn kan máa rí ẹ kó o lù wọ́n ẹni bá ti ṣe bá kan sí ẹ ládùúgbò kó o gbé sọ́rùn kó o lù wọ́n ṣé n táà ní kó o mọ̀ fi ṣe nu. ẹ má bínú ẹ jọ̀ọ́ tí wọn náà bàbá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ara nì mí gan-an gidi ni. n tí wọn kì í fi ń ṣòro lójú ọmọ èké òun nu ẹ ọ gbádùn ẹ ṣe. ṣé wọn mọ̀ pé àṣìlò agbára ẹ pẹ̀lú wàkíwà ẹ̀ tó o ṣé o mọ̀ pé ọmọ tó fi nǹkan gbẹ́ ẹ lára yẹn ṣé o mọ̀ pé ọmọ ilé ni. rárá boyfriend pẹlẹbẹ ni. boyfriend pẹlẹbẹ kọ́ boyfriend gíga ni ọmú ìwà ló ń jẹ́ ọmọ inú ilé yìí ni òun ló jẹ́ kí nǹkan kó rí bó ṣe rí ṣùgbọ́n ọmọ ọwọ́ kan yìí kú lójú ọwọ́. àmì lórúkọ Jésù. ọmọ ẹsẹ̀ kan yìí kú lójú ẹsẹ̀. àmì yàrá mi. ó ní bẹ́lẹ̀ yìí kú. ifá orí mi rè. ifá dorí ẹ̀ mú ṣùgbọ́n tí ń bẹ́ ń lẹ̀ yìí yóò ná mi lówó. ìgbà tí kìíní tí í ṣe mí mi ò lè lọ fún jámájámá mọ́ ẹ ràn mí lọ́wọ́. bó bá fi gbádùn á ná 3.7 million. orí yín burú ni ẹ má bínú bàbá nígbà tára ní mi lásán tẹ̀ ní 3.7 million ṣé sáìtì lógun ayé mi ni. ṣé mi ò wá bínú nígbà tí mo mọ̀ pé nǹkan ń ṣe ẹ́ kódà bó bá sì ní ká mọ́nà kò sí tó burú ń bẹ̀ oṣooṣù ní kinní yóò mọ̀ ọ́rán ìjọ mẹ́ta ló sì mọ̀ fi yíra ńlẹ̀. ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹjọ́ yẹ kí iye tẹ́ bá mọ̀ pé nínú ẹ̀ náà ibi tẹ́ bá ti fẹ́ rówó ẹ̀ wá yá ẹ má jẹ́ ń kú báyìí. ẹ jákun ilẹ̀ ń kọ́.
ilẹ̀ mi òótọ́ ni ẹ ta lẹ̀ mi ẹ sà ẹ bá mi ta ẹ̀yin ni kẹ́ ẹ ta kẹ́ẹ̀dẹ̀ fún mi lóògùn tàrà máa fi yá ẹ ta. bàbá wa ta bí ó bá ká 3.7 million nígbà tó bá gbádùn ó wà sọ́n tó kú o. bẹ́ẹ̀ ni ẹjọ́ ẹ ta at least ó kéré jù ọmọ àrà ní 3 million ilẹ̀ máa appreciate. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò ń sọ̀rọ̀ pé a máa pẹ́ lórí ẹ̀ iye wọn bá ti kó wa náà ni tó bá sì ti gbádùn ó sàn tó kù ẹ̀yìn báwo la ṣe rí dọ́kúmẹ́ǹtì. ẹjọ́ jẹ́ kí n pè ọ́ síbi tí màá pè ọ́ síbi ẹ̀jíbi àmọ́ bóyá máa yé ọlọ́run aláìyé ọlọ́run máa tó bí ìdílé yìí ni mo ti mọ̀ yìí nítorí ilẹ̀ ìlèmí àti yìí jẹ́ mọ́ra orí ilẹ̀ yìí náà lè wọ́n fẹ́ fi wo àìsàn tí mo kó láti nǹkan tẹ́ ẹ̀ fún mi ó jọ géèmù ó jọ sẹ́ńtọ̀ lójú mi mo máa talẹ̀ yẹn 3 million ẹ máa fi wo àìsàn tó jẹ́ mi 3.7 láìsí ní federal hospital tàbí UCH ọ̀dà babaláwo fẹ́ gba 3.7 láti wò mí sàn mo wọ́ gà ó mo ti há. Saamu Alájọ. Saamu Alájọ. Saamu Alájọ. Saamu Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán kó fún wọn lówó. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alájọ. Saamu Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Saamu o. Saamu Alájọ. Saamu Alájọ. Saamu Alájọ.